àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà tí ẹ mú wa wà láyé. A ò sí níbi ìgbókùú pamọ́ sí àfògo forúkọ yín. A ò sí lọ́gbà wèrè àfihàn forúkọ yín. Ayé ò fẹ́ gbà fún wa lóúnjẹ. Àárín òhò láàrin ọjà sọ pé ẹ ṣé o. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 16 oṣù kọkànlá. Àkòrí ẹjẹ́ pípé àkọ́sórí wa lámú nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín tí ń bẹ ní ọ̀run ti pé. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Nígbà tí a ò mú bíbélì kíkà wa nínú ìwé Pétérù kínní orí 1 ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Pétérù kínní orí 1 ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún, tí ó kà báyìí pé nítorí náà ẹ di ọkàn yín ní àmùrè, ẹ máa wà ní àìrékọjá kí ẹ sì máa retí oore ọ̀fẹ́ ẹ̀ní títí dé òpin. Ẹ̀yin ò mú un bọ̀ wá fún yín wá ní ìgbà ìfarahàn Jésù Kristi bí àwọn elétí ọmọ, ní àìfi ara yín dásà bí ìfẹ́kúfẹ̀ẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín o. Nítorí a ti kọ pé ẹ jẹ́ mímọ́ nítorí mo jẹ́ mímọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Jésù Kristi sọ fún wa gbangba nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní pé kí a jẹ́ pípé bí bàbá wa tí ń bẹ ní ọ̀run ti jẹ́ pípé. Ó sì ṣe ni láàánú pé àwọn ènìyàn kan wà tí ń gba irọ́ èṣù gbọ́ pé kò sí ẹnikẹ́ni tí ó lè pé o. Irọ́ nìyẹn o, nítorí Jésù Kristi kò lè sọ fún ọ pé kí o ṣe ohun tí kò ní lè ṣeé ṣe. Ó jẹ́ ohun ìbànújẹ́ láti sọ, ṣùgbọ́n kì í ṣe gbogbo bíṣọ̀bù, alábòjútó gbogbogbò àti ajíhìnrere ló ń lọ sí ọ̀run rere o. Èyí ni pé òṣùwọ̀n rẹ fún jíjẹ́ pípé gbọ́dọ̀ jẹ́ Jésù Kristi, kì í ṣe ènìyàn. Ìwé Mátíù orí 7 ẹsẹ̀ ìkejìléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Àwọn ohun tí ó ṣe gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nìkan. Àwọn ohun tí òun ṣe ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nìkan. Bí ẹnìkan bá sọ ohun tí kò sí nínú ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni yóò wù kí ẹni náà jẹ́, kí o kọ̀ ọ́. Èyí tẹ́lẹ̀ pé o gbọ́dọ̀ mọ Ọlọ́run fúnra rẹ. O gbọ́dọ̀ mọ Ọlọ́run fúnra rẹ, kì í ṣe nípasẹ̀ ojú ìríran ẹlòmíràn o. Paul apostoli sọ, ẹ máa ṣe àfarawé èmi àní gẹ́gẹ́ bí èmi ti ń ṣe àfarawé Kristi. Ìwé Kọ́ríńtì kínní orí 11 ẹsẹ̀ ìkíní. Ní ọ̀nà mìíràn ẹ̀wẹ̀, ohun tí Paul ń gbìyànjú láti sọ ni pé ní kété tí ẹ bá ti ṣe àkíyèsí pé mi ò tẹ̀lé Kristi mọ́, má mà tẹ̀lé mi mọ́. Ọ̀nà kan ṣoṣo láti mọ̀ bí aṣíwájú rẹ nínú ẹ̀mí sì ń tẹ̀lé Kristi ni nípa mímọ̀ Kristi fúnra lára rẹ. O sì ní bíbélì rẹ láti kọ́ ọ ní ohun gbogbo tí o nílò láti mọ̀ nípa Kristi. Ìpinnu láti jẹ́ pípé jẹ́ ọ̀rọ̀ ìwọ nìkan, kì í ṣe ohun tí ìwọ yóò ṣe papọ̀ o. Àdáṣe ni èyí jẹ́. O lè jẹ́ ọ̀kan lára àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ tí ẹ máa ń ní ìpéjọpọ̀ pẹ̀lú ara yín, tí wọ́n sì máa ń mú ara wọn gba ojúṣe tó yẹ. Ṣùgbọ́n ta ni ó mọ ohun tí àwọn yòókù ń ṣe ní ìkọ̀kọ̀ ní àárín òru? Ta ló wà níbẹ̀ nínú èrò ọkàn wọn láti wò ó nígbà tí ó bá ń gbèrò ohun tí kò tọ̀nà ní ọkàn rẹ̀? Joshua wí pé bí ó ṣe ti èmi àti ilé mi ni èmi wà ṣáájú ilé mi. Kò sọ pé ní ti àwa, ní ti èmi, mo máa ṣe ìfẹ́ Ọlọ́run, kì í ṣe ní ti àwa. Àkọ́ nínú ìwé Lúùkù orí 17 ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n pé ènìyàn méjì yóò wà lórí ibùsùn, a ó mú ọ̀kan, a ó fi ìkejì sílẹ̀. Ní ọ̀nà mìíràn, ọkọ lè lọ kí ìyàwó sì ṣẹ́kù sílẹ̀ o, tàbí kí ìyàwó lọ kí ọkọ ṣẹ́kù sílẹ̀. Ohun àdáṣe ni o. Ṣe ìpinnu rẹ lónìí. Jẹ́ kí Kristi jẹ́ òṣùwọ̀n rẹ, kí o sì máa wo ohun tí àwọn ẹlòmíràn
ohun tí àwọn ẹlòmíràn ń ṣe o, ṣùgbọ́n kí o jẹ́ Kristi kí ó jẹ́ òṣùwọ̀n rẹ. Kókó ọ̀rọ̀: bí bàbá wa tí ń bẹ ní ọ̀run bá jẹ́ pípé àwa tí a jẹ́ ọmọ rẹ̀ ní tòótọ́, a jẹ́ pé àwa náà gbọ́dọ̀ jẹ́ pípé pẹ̀lú. Oore ọ̀fẹ́ láti jẹ́ pípé àti agbára láti jẹ́ pípé ọ̀run yóò yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Nígbà tí a máa pàdé lọ́la, Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ó dàbọ̀.